Then come and introduce comfort, whether you go solve our problem. But you cannot solve our problem like democracy we want. Government of the people, by the people, and for the people, now him we want to. My brother, I may have been ruling for many years. There is no progress in Nigeria. Military have been ruling for many years. There is no improvement in Nigeria. Nigeria economy turned around during the time of their military. Nigeria economy turned down during the time of their ruling. I said no. By the people, and for the people, now he won. My fellow Nigeria, make you now want to make you talk. Democracy, democracy we want. Orí ọ̀nà tá a gbà wọlé lónìí nìyẹn. Na democracy we want. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Ó ń bọ́ lẹ́bí wíyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àjọta Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Rédíò TV. Níbo tí mo Maryland Dayọ̀ Agboola. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola Rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578.
production, the ultimate in audiovisual. Babalonta production, the ultimate in audiovisual. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Every Monday till Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájébù gbàjẹ́ olówó ọjà tàbó nǹkan ẹgbẹ́ Ayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ 144-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájébù gbàjẹ́. Sọ́wọ́nyá lẹ́tọ̀ tó lóyin ládùn ẹ wá polówó ọjà kẹ́ẹ̀jẹ́ kájú òbúgbàjẹ o. Báwo la jẹ́ ìṣe òbúgbàjẹ? Owó wọlé ló ń jẹ́ bẹ́ẹ̀. Owó pé owó ní kókó. Ẹ wá polówó ọjà yín. No money no honey. Ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ ọkùnrin yẹpẹrẹ ni o. Mo lọ́ọ̀fẹ́ owó níbẹ̀ lápò. Ẹ wá polówó ọjà ẹ jẹ́ kájú òbúgbàjẹ òtẹ́ ń tà ẹ máa gbé bọ̀. Iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa gbé bọ̀. Kọ́ọ̀lù yín ẹ máa gbé bọ̀. Àná tìtẹ́ ní ẹ máa gbé bọ̀. Tálẹ̀ǹtì yín ẹ̀gbẹ́ wa ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ń bí Ayọ̀ Agboola rédíò TV náà ni. Bọ́tìmọ̀ la fi kalẹ̀ sí o. Mo láwọn èèyàn ti wọlé báàgì lónìí. Mo rí wọn lọ́tún mo rí wọn lọ́sì everywhere. Gbogbo bí báyìí gbogbo ẹ̀ náà mo ti rí yín ẹ kú àbọ̀ lórí ètò. Mo kí yín. Orí ètò Jọ̀wọ́nyá rèé. Thank God it's Friday. Ọlọ́run tó bá wa ṣe láti jọ Monday táwọn wá lójoojúmọ́. Àtúndé lónìí ọjọ́ Friday. Ẹ rí pé ọpẹ́ ló yẹ fún bàbá God lókè. Ẹ mọ̀ pé ọ̀la ọjọ́ patínú ọjọ́ tàbí sinmi nù wọ́n nígbà tó lọ ṣiṣẹ́ ọjọ́ méje tán ọjọ́ mẹ́fà tó wá fọjọ́ kan sinmi. Àwa bọ̀ láti sinmi ní ìsinmi tá a ṣe náà ẹ mọ̀ pé a máa ń ṣe láìfù wa bí tá a bá wà every Saturday. Pati tá a bá lọ a máa ń ṣe láìfù bẹ́ẹ̀ náà. Ẹ mọ ìyẹn ara fi enjoyment ni. Bẹ̀ láti Sunday morning aago méje àárọ̀ early praise òun la máa fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Tó bá dẹ̀ ti di Monday to Friday Sọ́wọ́nyá náà ní látago kan sí dago méjì àbọ̀. Orí ẹ̀rọ tó wà lónìí o Sọ́wọ́nyá yẹn rèé gbóòsókè náà flavour mú bọ̀. Just because she's dancing girl. No dey mean say you go be call her magician. And they make for doubt me would have been wrong. The shower should have originally been my song. Gbórin tẹ́ ń gbọ́ yìí copyright ni ọ̀pọ̀ ọdún yàrá pé flavour ló kọ́ Òṣìṣẹ́ Ọ̀ṣádébè wọ́n ti kọ́ láti bí 30 years back. Yes ẹ má wọ́rì mi ò wá lórí ìtàn yẹn lónìí. Mo kí yín o Samson Ragsan promotion mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò. Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ̀mọ́là Kásítà erin lọmọ mo kí yín ẹ kú àbọ̀. Ògbójú olórin tó wà Nàìjíríà I can see you ẹ kú àbọ̀. Ryan Sharif mọ́lẹ́yìn náà o ẹ mọ̀ kú àbọ̀. Boots Ọlẹ́dẹ Adéjúmọ̀ wọ́n ní thank God it's Friday àdúpẹ́ Friday láwa yìí òpin ọ̀sẹ̀ ti dé ìgbádùnmẹ́ǹtì láwa. Abíọ́dún Adélà ń wá mo mọ̀ lẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò wa Sọ́wọ́nyá yẹn rèé. Bàbá tí a bàbá rí Afẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá president ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà Washington àti Baltimore district ní káàbọ̀ lórí ètò rí a o ṣàlàáfíà ni wà ìpẹ̀lẹ́ gbogbo yín mo kí o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀wọ́ àwọn orúkọ kan ti sá lọ pẹ̀lú wáyé rí yín mama kí yín mama rí lọ́gọ́ ẹnu ẹ kú àbọ̀ sórí ètò wa aṣáwó náà kò lè léyìí aṣáwó bàtìlẹ́bọ̀.
for sexy, sexy, sexy. I want some she come the jump. Waka waka baby, baby. Corner corner baby. And I go tell my mama, and I go tell my papa, and I go tell am say, you be waka waka baby, you be chuku chuku baby. Baby sawale, sawa sawa sawale, sawa sawa sawale. Fẹnusọ dẹ́kun eléyìí fẹnusọ lọ́dọ̀ bá jásà òótọ́ bá wọ anybody ló lè fẹ́nu wọn sọ Olúwaṣẹ́gun Olúwaṣọgbọ́n mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa Thank God it's Friday mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí o ẹ kú jímọ̀ olóyin àwọn kan wà lókè àràfá báyìí ibẹ̀ náà ti máa ṣe léyà tiwọn ṣùgbọ́n wọ́n fowó ẹran ránṣẹ́ ẹ̀yin ẹ bọ̀ wò pé ṣé mo máa jẹran léyà ni kí ló dé máa jẹran léyà gbogbo ẹ̀rẹ̀ mi ń jẹ́ o ó ní ohun tí Ọlọ́run bá ti yà sí mímọ́ ìwọ máa ń pé kí n ṣe àìmọ́ mọ́ bẹ́ẹ̀ ni mo kí gbogbo yín o gbogbo yín tẹ́ wà lórí ètò lónìí ẹ kú àbọ̀ ohun tó bá wọ anybody ló lè fẹ́nu wọn sọ o lọ́dọ̀ bá já sáré mi ò rẹ́yàn. Ọlá bàbá ló mọ́ ọmọ yan ọlá Olúwa ló mú mi yẹ̀gẹ̀ ọlá bàbá gọ́ọ̀dù ọlá kábíyèsí ọlá bàbá ló mú mi fẹ̀gẹ̀ kí mo ní fẹ̀gẹ̀. lọ́dọ̀ bàjẹ́ sàré òun àti náàsì wọ́n jọ pa ìmọ̀ pọ̀ eléyìí náà pè ní kòlábò wọ́n ń fẹnusọ let's go. rojú ẹ kiri ó wà important ni pé kó mọ̀ wọ́rì àwọn tó náà wọ́n gbà tó ń wọ pátá àwọn mọ̀ gbà tó ń rìn ní títì tó bá ń wa mọ́tò wọ́n di storyteller nìyẹn ká máa sọ̀tàn tí wọ́n kí wọ́n máa lọ síwájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ní ẹnìkan tọ́jú àwọn ẹnìkan bú àwọn lórí Facebook ẹnìkan yẹ kí nìkan wá ní ó fi wà important ni òrántí ọ̀rọ̀ ọlọ́dọ̀ wa jásà tó bá tọ́jú ẹ kiri ṣe ló wà important tó o bá tún kú gan tó tún wà important wá tún mọ̀ tọ́jú ẹ kiri ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní ayé tó fẹ́ ká tọ́jú ọ̀tí rí wọn tó ìwọ́n tún wá lẹ́yìn tó tó lọ́fẹ̀ẹ́ tó ń bẹ iye publicity lọ́fẹ̀ẹ́ Ajásà God. Sọ fáwọn ẹ̀fúrẹ́bọ̀ pé wọ́n máa wúndì o ẹ̀fúrẹ́bọ̀ you go wúndì o. Lónìí ó máa ṣá pòrópòrò lónìí ó máa ṣá prápra lónìí ó máa wọ mínísíkẹ̀t lónìí ó máa wọ níkàbọ̀gà lónìí ó máa fanáta dání lónìí ó máa látọ́bọ́gì lónìí ó máa ṣá prápra
lónìí ó máa ta sánsán lónìí ó máa ta lẹ́nu everybody you go wound yo. Say what? Ọ̀kálá bèbí ẹgbọ́n tàn tó wà ní ilé náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí náà ṣoríire lónìí kì í ṣe gbogbo wọn náà lówó bí ààrẹ orílẹ̀-èdè kan báyìí tó yẹ pé $1 million ní bàbá rẹ̀ fún tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo ọ̀kan náà lówó bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọ́n ṣẹ́ gítà wọ́n forí rọ náà tó dì í. Dáfọ́ dírẹ́bà rẹ̀ o. Tèmítọ́pẹ́ Owóyẹmí mo rí yín o. Tèmítọ́pẹ́ Owóyẹmí mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọwọ́ ń yáre o ṣẹ́wà Kingsley Òjó ọmọ broda Stanley mo mọ̀ rí ẹ̀ àbúrò mi kan báyìí bóò ni family nǹkan o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́ ń yáre rèé láti darapọ̀ lárédíò TV. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè sọ yẹ́ táwọn ń ṣe kí ló dé iṣẹ́ ẹni níṣẹ́ ẹni mọ́mọ́ tíjú iṣẹ́ rẹ̀ ikán ò gbúdọ̀ tíjú à ń mọ́lé èèrà kì í tíjú à ń lànà wó alápàdẹ̀dẹ̀ ò gbúdọ̀ tíjú à ń fò kiri ní gbangba mọ́mọ́ tíjú iṣẹ́ rẹ̀ ò wó bó jẹ́ pé gìlò bá ń ké ṣòwò mo sì gbọ́ kó gbálẹ̀ ọjà ó lè wá jẹ́ ìránṣẹ́ ló jẹ́ lábẹ́ ìjọba o iṣẹ́ ẹni níṣẹ́ ẹni ọ̀bá àṣàgbẹ̀ ọ̀bá àṣàkọ̀wé bọ́ọ̀ jẹ́ nàjà bó òjò ní wóróbo iṣẹ́ ẹni níṣẹ́ ẹni má ti ju iṣẹ́ rẹ̀ iṣẹ́ kì í pani òwò àìṣe rẹ̀ gan-an òun làbùkù arábìnrin àwọn tó kọrin Mad Melon àti Monte Black tẹ́ bá rántí wọn ẹ lè rántí àwọn náà kọ ọmọ Danfo driver làwọn o Ajégúnlẹ̀ làwọn dàgbà sí àti Mọ́rọ̀kọ́ ibẹ̀ làwọn dàgbà sí Ọlọ́run tí a bá wọn ṣe wọ́n dolówó àyàmọ̀ Danfo driver sùọ́. Ọ̀kálá baby let's go. Elele pipi. Nothing dey wear. Inside that pop-up page 20 dey go. No people no go ice ya. Bashawo. Everybody, she go good o. Everybody. Say what? Everybody, she go good o. Everybody. Say what? Everybody, she go good o. Everybody. Say what? Ololo pípí mo rí yín o abẹ́ṣó ẹ kú àbọ̀ sórí ètò wa o mẹ́bẹ́ ló kọjá mo rẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń wọlé Ṣọwọ́ yálé tó ń lọ lọ́wọ́ o lónìí ọjọ́ Friday ọjọ́ Jímọ̀ olóyin òní ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2018 orí ètò Ṣọwọ́ yálé lẹ́wà Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ ti ń gbọ́ wa o ẹ wò tẹ́yìn ò bá ti download radio application wa ẹ lọ tààrà báyìí kẹ́ ẹ lọ download radio app wa ẹ máa lórí Google Play Store Dayọ̀ Agbọ́lá rédíò ẹ máa bá ń bẹ̀ ẹ máa gbọ́ rédíò wa 24 hours ó yẹ látòrí fóònù yín ni o àbí látòrí iPad yín àbóló látòrí tablet yín bó lẹ̀ dórí laptop yín ni bó dórí kọ̀ǹpútà yín tẹ́ gbénú lé ẹ máa gbọ́ wa kétékété ẹ tó lọ sí dayoagbola.com ẹ máa ráwọ̀ kan tá a ṣe ń bẹ̀ bákan náà ẹ lọ lórí YouTube ẹ máa rí Dayọ̀ Agbọ́lá ń bẹ̀ ẹ wọlé Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan dẹ́yìn ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò bóò ni ẹ kú iṣẹ́ ẹ wà prógrámù òkè God help you my brother ẹ ṣe mo mọ̀ pé ẹ lè mísì ẹ̀rí ẹ ṣeun abẹ́ṣọ pìrẹ́dà tó mòye mo rí yín o ẹ kú àbọ̀ ẹfrẹ́bọ̀ máa wúdì náà ni ó máa wúdì ní ẹfrẹ́bọ̀ ó máa wúdì náà ni òṣè magnate
madmelon multiblack ẹ̀ṣẹ́ dọ́dọ̀ bàbá wa Victor Ọláìyá olóòní máa ṣá poróporò òrè. àwọn orin tó máa ń gbọ́ lópin ọ̀sẹ̀ rèé dámọ̀ dàkáyà nǹkan gidi ni o ń ọ̀dárúkọ pé ẹ máa dògógóró àyà o ẹ máa dàkáyà kẹsàn-án a máa jẹran kẹ máa jẹja kẹ máa fi pàmò sí Mariboto mo gbọ́ mọ́jọ́ Mariboto mo gbọ́ mọ́jọ́ Dání lèbi kó má gbẹjọ́ mo gbọ́ mọ́jọ́ Dání lèbi. Ẹ kú Jímọ̀ òní o ẹ kú Jímọ̀ tòní níbikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi Dixon too much money ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò Dixon too much money alẹ́ pẹ̀pẹ̀ kẹ́lẹ́ rí bò ni ẹ kú gbádùn Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ òun lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ láti darí Agbọ́lá rédíò TV Ṣọ́wọ́nyá yìí lẹ́tọ̀ tó lóyún ládùn ẹ wá polówó ọjà yín o ẹ wá polówó ọjà yín lórí ètò Ṣọ́wọ́nyá mo ní ká ẹ lọ sórí YouTube ẹ máa bá wa ń bẹ̀ o ẹ tẹ Dayọ̀ Agbọ́lá síbẹ̀ ẹ máa rí àwọn òde tá a ti lọ àwọn nǹkan tó tún lè ṣe yín láǹfààní wà ń bẹ̀ gbogbo bí tá a ṣe MC gbogbo bí tá a ṣe DJ ní bí tá a ṣe live band gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àwọn nǹkan tẹ́ tún lè fi kẹ́kọ̀ọ́ wà lórí ẹ̀ tá a tún ti lóòdù tí ìṣètò wà nìkan ẹ̀yẹ́ yà tẹ Dayọ̀ Agbọ́lá ẹ má rí gbogbo ẹ̀ ń bẹ̀ mo kí yín o ẹ kú àbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa ẹgbọ́n sókè pariboto rìbótó rèé mo wòkè mo wọ̀ ọ̀hún mo rí ìyá wa ìyá tíá màmá Èkìtì ìyá rúùtù àpáta màmá call me on my cell phone màmá àpáta rèé o ẹ kú àbọ̀ sórí ètò ìyá olórin tó wà ń bọ́jọ́ tímọ̀ gbogbo Maryland gbogbo wọn tímọ̀ ìyá àpáta ìyá olórin ìyá alága àdúró ẹ kú àbọ̀ sórí ètò màmá call me on my cell phone láìpẹ́ láì jìnnà à ń gbé ìyá ìbọn lórí ètò wọ́n wá sọ fún wa bí iṣu ṣe kún bọ́ọ̀bẹ ṣe pa ṣé mo sọ dáadáa bọ́ọ̀bẹ ṣe pa bọ́ọ̀bẹ ṣe kún mo yí Yorùbá outsider nìyẹn ìyẹn náà pè ní ìbáṣẹ̀ yẹn pé ìbáṣẹ̀ náà wà ní music bẹ́ẹ̀ náà ló wà ní ọ̀rọ̀ mo kí yín o ẹ kú àbọ̀ pariboto rìbótó mo gbọ́ mọ́jọ́. àwọn orin ìgbà yẹn rèé ẹ gbọ́dọ̀ mí sí ẹ kíríjì kẹ́kẹ́ lúkẹ́ ẹ máa gbádùn ètò tòní ó máa kọjá be careful ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni o ẹ make sure pé ẹ tún wo playback ẹ tó dáwọn nǹkan tẹ̀ sí miss bákan náà ẹ lọ sórí YouTube ẹ lọ wo Dayọ̀ Agbọ́lá kẹfí déètì òní sí ẹ máa rí wa ń bẹ̀ ẹ bàbá yín kọ déètì yẹn August la wà yìí á jẹ́ 0808 òní ní 17 á jẹ́ 17 then year 2018 la wà á jẹ́ 18 so dára ti kọ Dayọ̀ Agbọ́lá Ọ̀ṣọ́wọ́nyá Dayọ̀ Agbọ́lá Ọ̀ṣọ́wọ́nyá ẹ wá kọ 081718 bóyá jẹ́ nìyẹn ló bá lọ bẹ́ẹ̀ Ayọ̀túndé Ayọ̀dìran mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o bàbá pastor bàbá politician bàbá journalist PPJ pastor politician journalist ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò mọ́nà mi ẹ kú àbọ̀ bóòní ẹ kú ibi tẹ́ ẹ bá Nàìjíríà dé pẹ̀lú ìròyìn ẹ kú ibi tẹ́ ẹ bá Nàìjíríà dé pẹ̀lú òṣèlú ẹ kú ibi tẹ́ ẹ bá Nàìjíríà dé pẹ̀lú àdúrà bóòní ṣé ìdámẹ́wàá ń wọlé ẹ kú àbọ̀ bí mo ṣe ń gbórin bàbá yìí ló dùn mọ́ mi wọ́n tún forin bàbá yìí kan sí láyé kí n tó kúrò lórí ẹ̀ bàbá wa Dr. Victor Ọláìyá rèé
bàbá wa sì ń bẹ láyé o wọ́n ń bẹ láàyè wọ́n ń bẹ lálàáfíà ara ẹni mo purọ́ kan fún yín mo promise yín tí bàbá bá fẹsẹ̀ tẹ orílẹ̀-èdè Amẹ́ríkà yìí bàbá bọ̀ ní stúdíò wa ń bí mo sọ bẹ́ẹ̀ fún yín ìjọ bá gbà láàfù o à ń gbé bàbá wa bọ̀ wá wá fọ trumpet yẹn láìfù fún yín ẹ béèrè orin tẹ́ bá fẹ́ bàbá fọ́ fún yín ṣe láwọn olórin tí mò ń gbé bọ̀ nísìnyí orin wọn tẹ́ bá ti fẹ́ ẹni ẹ̀kọ́ fún yín ìyẹn lágbọ̀n pé àwọn gan ni pé kì í ṣe pé photocopy kì í ṣe camouflage yes kẹ́ lórí ètò wa Ṣówónyá náà ni o Dayọ̀ Agbọ́lá radio station ibẹ̀ náà ni ibẹ̀ láti kalẹ̀ sí Baltimore Maryland lamẹ́ríkà kò sẹ́yẹ tí ó dorí kodò bí àná o àfẹ̀yí tẹ́jú ó bá tẹ̀lé ẹ̀ jáde àgbálẹ́tù ọmọdé làwọ̀ ọmọ pupa tí gbogbo yín máa ń gbọ́ yẹn rèé this is from the original source bàbá wa òrè bàbá wa náà náà kọ́ o Dr. Victor Ọláìyá original ọmọ pupa rèé ìtẹ́ bá gbọ́ láyìíká copyright ni. tí ẹ bá wo àwọn orin wọn tán kọ láyé ìgbà yẹn instrumentation ó pọ̀ mbẹ̀ dáadáa òun ló jẹ́ kírun wa ìkálẹ̀ mọ́ instrument play torí pé more too many instrumental ló máa ń wà mbẹ̀ ìwọ́n tó bá ti mọ̀ play dáadáa wọ́n á gbà ẹ wáyé sí nǹkan tó ti tẹ̀ lórí kíbọ̀dù náà ń lò sí so kò jẹ́ káwọn èèyàn tiẹ̀ lọ́pọ̀ àwọn fẹ́ẹ́ ní instrumentalist mọ́ lẹ́yìn bíi 20 years tó ń bọ̀ ó máa yà yín lẹ́nu pẹ́ẹ́lì láwọn tó ń play guitar mọ́ àwọn tó ń play drums gan ẹ̀ lè rí wọn mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tán nídìí bóyá àwọn keyboard tó kọ̀ọ̀kan àti talking drum lè máa rí guitar gbogbo ẹ̀ wọ́n ti program gbogbo ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ wà wọ́n eléyìí live ni tí ẹ bá wọlé stage wọn ẹ lè bẹ́ èèyàn bíi 20 lórí stage láyé ìsìn ẹwà wọn lórí bóyá èèyàn mẹ́ta èèyàn mẹ́rin wọ́n ń kọrin lọ́nu wọ́n ti ń lo drum machine gbogbo ẹ̀ náà ń lò pọ̀ ọ̀tẹ́ làwọn eléyìí kálukú nígbà tiẹ̀ tó yẹ kó wọlé àrégbẹ́ẹ̀tì ọmọ pupa lè fi fẹ́ ọmọ pupa o jọ̀wọ́ kò fẹ́ràn mi o ọmọ pupa o. nígbà tí wọ́n kọ́ tẹ́bìlì tuntun tó ń kọ́ sí Jerúsálẹ́mù àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn ọmọdé wọ́n ń fò sáyọ̀ inú wọn ń dùn kí ló fà á táwọn àgbàlagbà fi ń sunkún àwọn àgbàlagbà sunkún pé tábìlì tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó fà ìdílé yìí lọ àwọn ọmọ kékeré tí wọ́n ti ẹ̀rírú ẹ̀ ni wọ́n wò pé tábìlì tuntun rèé bẹ́ẹ̀ náà ló ṣe rí àwọn tá a ti ṣe mísíkì sẹ́yìn tẹ́ ẹ bá gbọ́ táwọn èèyàn ń play mísíkì ẹ máa dá mọ̀ pé ẹni ò play dáadáa tẹ́ ẹ bá gbọ́ àwọn èèyàn tó ń kọrin ẹ mọ̀ pé orin ilé ń kọ tẹ̀gbọ́n àwọn tẹ́yà ń kọ́ mísíkì nísìnyí tẹ́yà ń kọrin wá wò pé orin ńlá ló ń kọ bó ṣe rí nù o bó ṣe rí nù àwọn orin rèé ẹgbọ́n rẹ̀ mẹ́rin. owó kọ́ nífẹ̀ẹ́ náà pélé yìí ẹgbọ́n àwọn àrígbẹ́ ìtàn fi ń wọlé sáwọn orin wọ̀nyí fèrè kọ̀rọ̀ ìtàgbé. Ọba fẹ́ràn mi sísí láti torí owó, mo má ti torí aṣọ, mo ní ìfẹ́ tó lù wá là ń fẹ́, kẹ̀sì mọ̀ dájú o, kẹ̀sì mọ̀ dájú o. Olówó kan ní gbọ́ ọ̀rẹ́ mi, ìfẹ́ tó lù wá. Thank God it's Friday. Mo má ti torí owó. Lónìí ọjọ́ Friday. Torí ọlá. Weekend dé náà nù. Kájálẹ̀ ní pẹrẹwu. Bẹ́ẹ̀ mà ní fẹ́ rí o. Kí gbádùn ó máa ṣàn. Bẹ́ẹ̀ mà ní fẹ́ rí o. Kí láàfíà kó máa wé láwàní. Láàfíà kó máa wé láwàní. Àlàáfíà kó máa wé láwàní nù. Àlàáfíà pọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo ní ẹ máa enjoy ara wa, a máa enjoy ara wa lórí ètò yìí. Ẹ̀yin nìkan kọ́ ni máa enjoy ara yín. Èmi kan máa enjoy ẹ̀ àbí. Nígbà tó lúwẹ̀ẹ́ yẹ sáìbọ̀dù. Sáìbọ̀dù ló máa ń pèyàn sínú chọ́ọ̀chì tá pèyàn sínú skul tó ń gò nílọ skul. Irọ́ bẹ́ẹ̀ bá ṣe yẹ enjoy ẹ̀ lèmi gan enjoy ẹ̀. Àjọ máa gbádùn ara wa lórí ètò lónìí ni. Ẹgbẹ́ mi gan ń jo, mò ń jo jù yín lọ.
wọ́n ní adìyẹ ìgbé ọ̀bẹ ìgbé kù di ara irọ́ mọ̀gbẹ́lẹ̀ yìí mọ̀gbẹ́. ìyẹn náà pè ní muted trumpet wọ́n mute trumpet yẹn ló wá dún ẹgbọ́ èsì o. àrítímẹ́tì pọ̀ nínú àwọn orin yìí ó ní táìmù tí saxophone á wọlé ó ní táìmù tí lù á wọlé ó ní táìmù tí guitar á wọlé ó ní táìmù tí muted trumpet á wọlé ó ní táìmù tí trumpet gàgà á wọlé voice kan wọlé lọ́tọ̀ rẹ gbọ́ sax yẹn. tenor sax nìyẹn ẹ̀gbọ́n kìtà. bẹ́ẹ̀ máa ní fẹ́ rí ṣé wọ́n ẹ sì máa dájú ẹyẹ bẹ́ẹ̀ máa ní fẹ́ rí ẹ jọ̀wọ́ ẹ sì máa dájú ọ̀rẹ́ mi ò ẹ sì máa dájú ẹyẹ. tí n bá kí àwọn kan lórí ètò tí mo pè wọ́n ní musicologist reason ẹ̀dá nìyẹn o torí iṣẹ́ tó lọ kọ́ ni pé láti identify gbogbo instrument kọ̀ọ̀kan bàyé tí wọ́n kan identify instrument wo ló ń sọ̀rọ̀ kílẹ̀ ló ń sọ ṣé àwọn musicologist yẹn nìyẹn o àwọn náà study nípa music mo máa ń kí àwọn kan lórí ètò bẹ́ẹ̀ kan tó jẹ́ nìyẹn ó dẹ̀ pé mi náà ṣe kàn ń bẹ̀ mo ṣe kàn lára ẹ̀ olóyè kí n ta mọ̀ díẹ̀ ẹ má bínú sí mi pé tí bá ti gbọ́ good music bá mi máa ń comment lórí ẹ̀ lórí. o tẹ́yìn ò sanwó fún ẹ máa gbà lọ́fẹ̀ẹ́ òre trumpet ló solo yẹn. ẹ̀gbọ́n tẹ́lọ̀ gíta bóyá dún lábẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀. ilé ẹ̀mọ̀ tó wọlé yẹn. another trumpet nìyẹn ó gbà lẹ́nu ẹ̀. yéyéyé lẹ́nu àjò òwúrọ̀ lọ bàrẹ̀ yéyéyé àgbẹ̀ òwúrọ̀ bàrẹ̀ yéyéyé. ẹ wọ àwọn ọ̀rọ̀ tó wà ní orin yìí o wọ́n yìí dẹ́ kọ́jú ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì lọ. kálẹ̀ ọ̀sẹ̀ wájú òwúrọ̀ lọ bàbá à ń bẹ̀ ọ́ ìlú rẹ̀. Sókè. ẹ̀nàwọ́ yín sókè ẹ̀nàwọ́ yín sókè ẹni tí ò bímọ rí abẹ̀yìn pọ́nmọ́ ẹ̀nàwọ́ yín sókè. ẹ máa gbá gbogbo tó dún lábẹ́ ẹ̀rọ kóló kókó kóló kóló kókó kóló. a ó débi tí a fẹ́ dé a ó débi tí a fẹ́ dé bá tẹnu gbèpè kẹ́ ẹ tẹnu bàṣẹ a ó débi tí a fẹ́ dé. wọ́n padà ìyẹn náà pè ní recapitulation nínú music wọ́n padà sí team tó ti ń bọ̀ tẹ́lẹ̀. Abídèmí Àjọkẹ́ Akínọlá Ògúnlẹ́yẹ Abídèmí Àjọkẹ́ Akínọlá Ògúnlẹ́yẹ bó o ní ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́yà tòní mo ló máa lé ó máa latẹ́bọ̀gì ó máa wọ mínísíkẹ̀ tó tún máa fa látàdání lónìí Friday ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2018 Thank God it's Friday o Assalamu alaikum warahmatullahi wabarakatuh gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ tẹ́ ẹ wà ní Mẹ́kà báyìí tẹ́ ẹ ń gbọ́ mi àní lánàá àwọn kan wọlé direct láti Mẹ́kà níjẹta náà bákan náà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tún ti wọlé o láti Mẹ́kà
ẹ kú àbọ̀ sórí ètò gbogbo yín mo kí Jímọ̀ Olóyin rèé Jímọ̀ Olóyin yẹ́sìkẹ́ ètò wádùn náà ní káàkiri àgbáláyé ni àwọn Chinese ń wọlé àwọn Japan ń wọlé àwọn India ń wọlé àwọn ìbá aláwọ̀ òfin gan ń wọlé lábẹ́ àwéláwà ní ìgbádùnmẹ̀tì lónìí ẹ wo. ìjà lóde lórí ìdòwe lábẹ́ àwéláwà ní. ìjà lóde lórí ìdòwe lábẹ́ àwéláwà ní. gbogbogbò ojú ti roko àràmọ̀ owó ojú tí wọn ẹ̀kọ́ pé kò ní máa dùn wọn. lábẹ́ àwéláwà ní. ẹ̀kọ́ pé kò ní máa dùn wọn. lábẹ́ àwéláwà ní. ìyàwó jọ kú kó kẹrù lọ. lábẹ́ àwéláwà ní. ìjà lóde lórí. ìjà lóde lórí dòwe o lábẹ́ àwéláwà ní. ìyàwó jowú kò kẹrù lọ lábẹ́ àwéláwà ní. orí burúkú kì í yé tàwa. bàbá wa mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Apostle Anthony Aládékọ́ba mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò Craftston Ministry bàbá wa náà wà ní ìjáde ẹ̀ àwọn ọlọ́run fi ṣáńgálì ibẹ̀ ẹ kú àbọ̀ òjíṣẹ́ ọlọ́run táyé yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ bá ṣe ń lù yóò mọ̀ ọdún ni o God bless you sir Apostle Anthony Aládékọ́ba ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́yá la wà yìí o láti Dayo Agbola rédíò TV mo ní Baltimore la fi kalẹ̀ sí ìpínlẹ̀ Maryland ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà gbogbo ẹjẹ́ ń wọlé mo kí yín ẹ kú àbọ̀ yes thank God it's Friday ìgbádùn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ nu ìgbádùn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ nu ẹ̀yin tó bá yẹ pé nu iṣẹ́ lẹ́wà ẹ kú iṣẹ́ ẹ̀yin tó yẹ pé ẹ ti bẹ̀rẹ̀ sí lọlé ẹ kú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ TGIF ẹ kú gbádùn mo ní lónìí orin bàbá wa Dr. Victor Láìyá a máa fi enjoy weekend wa yìí a máa fi enjoy weekend wa yìí láfíà wéláwà ní oje láfíà wéláwà ní bàbá wa náà kọ ìlú lé kò sówó lóde polówó wà owó àsìkọ́lẹ̀wé owó sálọ yes let's go there. ẹ wo gìtá tó wọlé yẹn ó yàtọ̀ ẹ lè gbọ́ mọ́ láyé sí i àwọn tó ń tá òpọ̀ mọ́ ṣòbé lókù tó ń tá Maryland gbogbo àwọn tó ń tẹ́gùn tó ń tan gìtá wọ̀n sí mọ́ ṣòbé ọlọ́wọ́ ọdán ṣòbé ń bọ̀ lórí ètò ṣòbé orúkọ ẹ̀ ó ló ta gìtá bòbé arákùnrin ta gìtá ó ń bọ̀ lórí ètò wa Debbie Umar àbúrò mi ọ̀wọ́n màmá arúgbó ṣàwá ẹ kú àbọ̀ sórí ètò bó o ní ṣàfihàn lẹ́wà Debbie Umar I can see you God bless you ìlú lè kò sówó lóde. kò sówó lóde. ìlú lè o kò sówó lóde. ẹ̀yin ará ẹ̀ máa gbọ́ obìnrin kígbe ọkùnrin kígbe kálukú ló kégbe owó. obìnrin kígbe ọkùnrin kígbe kálukú ló kégbe owó. àbí bẹ́ẹ̀ kọ́. ẹ wò bóyá fàyè expectation sílẹ̀ ẹ gbọ́. Bísísí múra gẹ́gẹ́ wọn ká ẹ mọ́lé. àní bísísí múra gẹ́gẹ́ wọn ká ẹ mọ́lé. àwa sọ fún ẹni pé mo bèrè ẹ títí wọn ò jíṣẹ́ pé ẹyin àníṣe irọ́ ló pa o owó ló wá yẹn. mo bèrè ẹ títí wọn ò jíṣẹ́ pé ẹyin irọ́ ló pa o náírà ló wá yẹn. ẹgbẹ́ sọ́dọ̀ yìí o mi ò tún jẹ mí sẹ̀. ẹni jọ́ọ̀jì àwọn awo baba ló ń ta àwò Diamond àwò Mr. D láti Atlanta Georgia ẹ kú àbọ̀ o ṣé wà orí ètò Ṣọ́wọ́yá náà lẹ́wà ẹ lè mí sí ẹ má jáde kó ń bẹ́ o mo lónìí máa ṣá poróporò òní máa látọ́ bági ó máa fa látàdá ní ó máa ta sánsán. ṣe rárákùnrin tó tarú gìtá yìí ní Maryland ṣòbé
mò ń gbé bọ̀ lórí ètò ó máa tá fún yín láì baritone lẹ́ ń gbọ́ yẹn saxophone ó ta sẹ́sẹ́ tẹ bá gbóòórùn ẹ̀ ó ta sẹ́sẹ́. Orin díẹ̀ wọ́n á fàyè instrument sílẹ̀ ẹ máa gbọ́. Bọ́ ṣe bọ́. Bọ̀ ṣe ó máa sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ wa tí ẹ bá wojú aago yín aago méjì ó ti kọjá ìṣẹ́jú kan ìgbà mélòó lọ́jọ́ fi ń sáré lọ ó kàn ń fò ní fòfòfòfò téèyàn ò bá ṣe nǹkan lọ́jọ́ mọ́ slow bá a ṣe ń gbádùn ara wa yìí ó kàn ń sá lọ ní ń bọ̀. Èdè Ghana náà ń kọ́ yẹn ẹ̀yin ò mọ̀ pé Ghana ní highlife ti wá kó tó wọ Nàìjíríà ẹ̀ mọ̀ mo sọ̀tàn yẹn fún yín tó bá tọ́jọ́ kò tí tó báyìí Ghana ní highlife ti wọlé o sí Nàìjíríà orin wọn ní Ghana ní Nàìjíríà náà ti wá gbà náà ni wá sọ́dọ̀ orin ẹ wo orú àsóńtò náà Ghana ló ti wọlé wọ́n sọ́dọ̀ orin Nàìjíríà ní bákan náà highlife. Èdè Ghana ilé ìtàn ní kọ́ yìí o àṣìẹ́yọ màtọ́mà òfin àná.
Dayọ̀ Agboola ni bàbá rédíò TV gbogbo ayé wọ́n ń bọ̀ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o Dayọ̀ Agboola rédíò TV kò sẹ́jẹ́ ẹni lẹ́yìn o Dayọ̀ Agboola rédíò TV níbo tí mo mẹ́rin láńdà ẹ̀sẹ̀ Agboola rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages Babalonta Dayọ̀ Agboola Radio TV, Sammy Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Proofs are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sammy Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Sọ́yàlẹ́tò ètò tàbẹ́bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yàlẹ́tò ètò tàbẹ́bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yàlẹ́tò ètò tàbẹ́bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yàrí o ètò tó lóyìn ládùn ọjà kájẹ́bù bàjẹ́ olówó ọjà tàbí ohunkóhun ẹ̀pẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 08578. Sọ́yàlẹ́tò ètò tàbẹ́bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yàrí o ètò tó lóyìn ládùn olówó ọjà kájẹ́bù bàjẹ́. What your prayers cannot do, praises does it better. So join me to praise the Most High God every Sunday morning on Dayọ̀ Agboola Radio TV, Baltimore, Maryland, USA at 7 a.m. American time. Telephone +1443 760 8578. The reason of our living is to praise God. Ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe tí àánú rẹ̀ dúró láé. Ọlọ́run ò dá ènìyàn lásán bí kò ṣe láti máa gbé orúkọ rẹ̀ ga. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú Dayọ̀ Agboola lórí ètò ìyìn òwúrọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àìkú níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV agogo 7 òwúrọ̀ nílùú Amẹ́ríkà. Ẹ pè Dayọ̀ Agboola sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +1443 760 8578. Ìkéde tẹ́ ẹ gbọ́ yẹn early praise ní o láàárọ̀ Sunday aago 7 ní Maryland time ń bí
ẹ̀yin tẹ́ bá wà ní Houston Texas aago 6 nìyẹn ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago 12 ọ̀sán ni o tó bá jẹ́ UK lẹ́wà aago 12 ọ̀sán ẹ̀yin tẹ́ wà ní Ghana aago 11 aago 11 àárọ̀ Early Praise ni ibẹ̀ láti máa ń fìyìn fún bàbá gọ́ọ̀dù lọ́jọ́ Sunday ibẹ̀ láti máa ń gbọ́ ohun tá a fẹ́ fún ọ̀sẹ̀ yìí ibẹ̀ láti máa ń gbọ́ ohun tá a fẹ́ fún ìtókù nínú oṣù yìí ibẹ̀ láti máa ń gbọ́ ohun tá a fẹ́ fún ìtókù nínú ọdún yìí ẹ pàdé wa Early Praise láago 7 Maryland time níjọ́ Sunday a ti padà bàgì sórí ètò wa oore let's go there ó ní bàbá wa náà láti ń pínlò bàbá wa Victor Ọláìyá mo fẹ́ sọ pé Victor wà fọ̀ tó lóun náà ń kọrin Victor Ọláìyá let's go there. ọmọdé ṣe mí ìyá mi dá ìyá jọ̀wọ́ tó máa ń yan òun èmi pa mi mo fẹ́ mú yọ. bá a ṣe ń gbádùn ètò yìí tó Ọlọ́run má jẹ́ kí YouTube ó kán blọ́ọ̀kì ẹ̀ jẹ́rìí wọn máa blọ́ọ̀kì àwọn orin kan wá láàgbà copyright ẹ̀ wọ́n sọ fáwọn àbí ṣe ìgbádùn tiwa ni ìgbádùn tá à ń gbádùn lónìí ẹ gbàdúrà pé YouTube ò ní blọ́ọ̀kì ẹ̀ o wọ́n á ní àwọn orin yẹn kò sí copyright fún àní copyright ẹ̀ akànní ká fi gbádùn fúnra wa ni. Gìtá yẹn ó dùn mọ́ mi nínú ó wọ̀ mí lágbo ọlá ara. ọmọdé ṣe mí ìsì ìdá. ẹ máa gbọ́ baritó yẹn náà bẹ̀bẹ̀ tó voice nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ bẹ̀bẹ̀ tó voice. nínú music irú bẹ́ẹ̀ sẹ́ ń gbọ́ yẹn wọ́n máa ń pè ní basso continuo tòró repeat ẹ̀ náà láàrin. a tún padà sórí ẹ̀ a tún tún mú basso continuo nìyẹn. Gìtá ló ń bọ̀ bí èèyàn yẹn o. Kílẹ̀ yìí náà rí sórí bàbá yìí ẹ̀rí arrangement ó pọ̀ jù. wọ́n ní báàlù ògbóni jẹ́jẹ́jẹ́ àṣẹ báàlù ògbóni gbàgbàwù àṣẹ ó wá gún ló ṣe wá tàkùkù ògbóni jẹ́jẹ́jẹ́ kákúṣẹ́ tó bá jórin kan nínú orin bàbá yìí náà gbọ́ wọ́n lè torí ẹ̀ blọ́ọ̀kì ẹ̀ kí n kúkú lórin bàbá yìí tán tó máa máa blọ́ọ̀kì ẹ̀ kán kú blọ́ọ̀kì ẹ̀ wọ́n lórin bàbá yìí tán tú àwọn lórí ètò lónìí tó bá máa blọ́ọ̀kì ẹ̀ wọ́n á kú blọ́ọ̀kì ẹ̀ tí wọ́n bá dẹ̀ ní blọ́ọ̀kì ẹ̀ fẹ́bọ̀ ní fún wa wòó. eré aládùn lókù tó máa wọlé bàbá náà ló ṣe àgbèdé eré aládùn òre ṣàpùràpùrà let's go.
bàbá tí a Rẹ̀mí Adéròjú Reverend Rẹ̀mí Adéròjú mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò bàbá olórin nìyẹn àwọn ni chairman ẹgbẹ́ olórin nípínlẹ̀ Ọ̀yọ́ Reverend Rẹ̀mí Adéròjú ẹ kú àbọ̀ sórí ètò mo mọ̀ pé ọ̀dà sáàdì ògbò kan tí mo sọ yìí ó ṣàpòróporò lónìí èrè. Pòròpòrò ó ta sánsán ẹ máa gbọ́ báwọn Spain ṣe sọ̀rọ̀ pẹ́pẹ́ kò lónìí ó máa ro kọ́lọ́bọ̀ kìlọ̀ fọ́mọ ẹ̀ Thank God it's Friday. Genesis lẹ́gbọ́n yẹn ó ṣẹ́ torótorì. Òní lónìí analysis orí bàbá wa Victor Ọláìyá la gbé jáde. Yẹmí ẹ̀mọ̀ káàbọ̀ sórí ètò ẹ̀kú àbọ̀ bó ni bàbá wa ń kọ́. Àwọn tiwa láti UK ẹ̀kú àbọ̀ ẹ wò ó ní bàbá wa Dr. Victor Ọláìyá la gbé yẹ̀wò lónìí ó ṣẹ́ pòrópòrò ó kọjá bí kíáfù. Thank God it's Friday o àdúpẹ́ weekend ti dé ìgbádùnmẹ́tì láwà báà náà bá yẹ tán káre relax ọ̀la àgbẹ̀sẹ̀ òlọ́la pàtí la ní lọ́la. wọ́n wàá forin lágbájá kan kárí ẹ̀ wọ́n fi parí ẹ̀ bèjìta ní kó fẹ́ wa wọ́n fi parí ẹ̀. wọ́n lè ṣiṣẹ́ yẹ nídà ẹ wo introduction yẹn náà ìyẹn tó ti parí àwo bass guitar ló gbé yẹn wọlé Ọlásùnkànmí Àríyìbí àwo tí bàbá ló ń ta ẹ̀mọ̀ kú àbọ̀ àwo Maka Spicy orí yín o ẹ wo ó ga Thank God it's Friday. Orí yín inú mi dùn ẹgbẹ́ àwọn orin tá a ti ń gbọ́ látàárọ̀ yẹ pẹ́ díẹ̀ dé. wí lè ṣiṣẹ́ yẹn. ẹ gbọ́ bẹ́ẹ̀sì yẹn. wí lè ṣiṣẹ́ wa labalábá tó fi ra rẹ̀ wéyé ṣọwọ́ yálẹ̀tò ètò tẹ́fẹ́ gbá ṣọwọ́ yálẹ̀tò láti Dáre Agbọ́lá rédíò TV ṣọwọ́ yálẹ̀tò ètò tó lóyin ládùn óre. labalábá tó fi ra rẹ̀ wéyé ṣiṣẹ́ ẹ̀rọ tó wá fi ra rẹ̀ wéyé ṣiṣẹ́ labalábá tó fi ra rẹ̀ wéyé ṣiṣẹ́. Thank God it's Friday. Fàájì Unlimited lórí Dáre Agbọ́lá rédíò TV Baltimore. Kò sẹ́yìn tó lè lórí kodò bí àdán o. Àbílẹ̀ ìtẹ́jẹ́ bá fẹ́ tẹ́lẹ̀ jáde. Agbalẹ́tù ẹ̀wọ̀dé làwọ̀ ẹ gbọ́. Ẹ ṣe Ọlásùnkànmí Àríyìbí ètò tó ta lẹ́nu tó tún ṣá parapara.
gbogbo ẹ̀yin tẹ́ bá mísì ètò eléyìí ẹ lọ́wọ́ replay back o ẹ má mísì ẹ̀ tòní ẹ̀ gbọ́dọ̀ mísì ẹ̀ ẹ ṣe ẹ pín ìpalẹ̀mọ́ ọjọ́ àkórè o àmì Odùmúyìwá Ọ̀pẹ́yẹmí mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn o ẹ kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà Babalonta Digital Studio ibẹ̀ láti beam live to the world Dayọ̀ Agboola rédíò TV lóore. Ògúnṣíjì Folúkẹ́ mo ráyìn náà o Ògúnṣíjì Folúkẹ́ mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò instrumentation bàbá yìí ló mọ́ dùn mọ́ mi nú Ayọ̀túndé Ayọ̀dìran pastor journalist politician mo mọ̀ power faith convention is on mo mọ̀ bẹ́ẹ̀ ẹ tètè mọ́ lọ ẹ tètè mọ́ lọ ẹ tètè mọ́ lọ mo gẹ̀ẹ́tì mo ń wo online mo ń wo ẹ ṣé God bless you thank you for joining us God bless you. ẹni tó bá fi ra rẹ̀ wé wa wé lè ṣiṣẹ́ wa ẹni tó wá fi ra rẹ̀ wé wa wé lè ṣiṣẹ́ wa labalábá tó fi ra rẹ̀ wé yẹ wé lè ṣiṣẹ́ yẹ ẹyẹ tó wá fi ra rẹ̀ wé rán wé lè ṣiṣẹ́ ẹran tó tún wá fi ra rẹ̀ wé yẹ. Bàbá tí Abíọ́dún Adélànwá ẹyẹ tó wá fi ra lórí yín o Abíọ́dún Adélànwá ọkọ̀ tutù ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá yẹn rèé máa pè orin bàbá yìí kan sí kí n tó wá lọ sórí lágbájá ẹ̀yìn arákùnrin yẹn náà ní àrígbẹ́ẹ̀tì tó ṣàpòrópòrò yẹn lágbájá. Gbogbo Adéníyì Adélékè ẹ kú àbọ̀. Lẹ́yìn eléyìí lágbájá máa wọlé Ọmọlanke instrumentation bàbá yìí ni olójẹ́ bàbá yìí popular orin díẹ̀ náà ló máa kọ ṣùgbọ́n instrumentation yẹn ẹ wò arrangement ó ṣàpòrópòrò wọlé. Gbórin tẹ́ bá wà ní patí náà láti sí ẹ̀rọ máa wù ní. Kí lè kólekóle jẹ̀lẹ́kẹ́ ni. Àwọn onílẹ̀ máa gbọ́ rèé tẹ́ máa náwó kọjá àkóyí.
Innocent, I can see you. Welcome to the show. Orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wọlé sí o, ẹ̀mí sí ẹ̀. Dẹ̀dẹ̀ Agbọ́lá rédíò TV náà ní ẹ̀kú àbọ̀. Orin tá à ń gbọ́ lọ́wọ́ ọmọlàkèrè. Látọ̀dọ̀ bàbá wa Dr. Victor Ọláìyá. Ẹ máa gbọ́ bẹ́ẹ̀sì yẹn, mo ní Basso Profundo, Basso Continuo, Basso Continuo náà pé bẹ́ẹ̀sì yẹn, ó máa repeat lọ ni. Iṣẹ́ tó pàǹtí ẹnu ṣáà máa fẹ́ lọ bẹ́ẹ̀. Wọ́n wá ní àlẹ́ ìlókùnlé lórí. Kí bàbá wa dá máa play lónìí. Tẹ́ ẹ bá wojú aago yín, aago méjì ó ti kọjá ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n, aago méjì àbọ̀ ló yẹ ká close. Ṣùgbọ́n máa play orin eléyìí tán, wọ́n wá play lágbájá kan, ìlú láwa decide pé bóyá ó yẹ ká close. Mo mọ̀ pé iṣẹ́ ti wá nígbádùn ti yín o, ṣùgbọ́n èmi náà gbádùn ẹ̀. Ẹni ọlá Ọládẹ́yìndé borí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o, ẹ kú àbọ̀. Ẹ káàbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá yẹn rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Orin bàbá wa Victor Ọláìyá là ń yẹ̀wò pẹ̀lú àwọn arrangement tó kì bóbó. Mo wá rántí pé lágbájá náà ní àwọn arrangement yẹn tó ṣá pòròpòrò. Wọ́n á play orin lágbájá kan tá a máa play sí ọmọ láńké. Ọmọ láńké. Finally, let's go. Ọmọ láńké. Lágbájá yẹn rèé ẹgbẹ́ àrímẹ́ẹ̀tì tó náà ó ṣá. Ní kò fẹ́ wá ṣùgbọ́n imú lóyún sí wa kàkà kó ṣe tíya ó fẹ́ lọ ṣàyà lọ́ọ̀yà ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ojoojúmọ́ kọ́ ilé ẹjọ́ ojú rẹ̀ jẹ́ ọ̀dà ojú rẹ̀ jẹ́ chájà ń gbé ojú rẹ̀ jẹ́ my lọ́ọ̀sà ojú rẹ̀ jẹ́ bébí ta ní kò fẹ́ wá ṣùgbọ́n ojú ló ń mọ́ wá. Kàkà kó ṣe tíya, ó fẹ́ lọ ṣàyà lọ́dọ̀ alábẹ́rẹ́. Alálẹ̀ ṣòwò, àṣẹ ló máa dá sí o. Ojú rẹ̀ jẹ́ àwọn nǹkan. Ojú rẹ̀ jẹ́ night deals. Ojú rẹ̀ jẹ́ call deals. Ojú rẹ̀ jẹ́ bébí mo ní kò fẹ́ mi. Imú lóyún sí mi. Kàkà kó ṣe tíya, ó fẹ́ lọ ṣàyà báńkà. Alájọṣọ́ wọlú. Bí bàbá arúgbó pẹ̀rẹ̀, ṣé
gbàgbé. You want credit? Where is your collateral? Ìtàní kò fẹ́ wá, ojú ló ń mọ́ wá. Kàkà kó ṣe tíá, ó fẹ́ lọ sáyà kọ́ńtráktọ̀. Gbogbo owó yìí lọ́kọ̀ máa fi ṣẹ́gun jẹ́. Commission today, ègún jẹ tomorrow. Contract don finish, money no too much. Baby mo ní kò fẹ́ mi, ojú ló ń mọ́ mi. Kàkà kó ṣe tíá, ó fẹ́ lọ sáyà sọ́jà. Dábòdábò, tíjà bá dé bẹ̀rẹ̀, ṣe ló máa yọ ọgbọ́n sí ẹ o. Mo kì í yín o bàbá wa Ọládèjì orí òkè ẹ kú àbọ̀. Ẹni bá bọ́mi ìṣẹ́wọ́ mọ̀ fóúnjẹ. Ẹni bá ti bóre ọ̀fẹ́ ó bá dùá o. Níbi tá a wà iná ẹ máa gẹ́tì ẹ̀. Ojú ọ̀fẹ́ kò mú yán. O lè rọ́kọ̀ fẹ́ dákẹ́ ẹ̀jú tíá. Ò bá tètè fẹ́ wá kíá. Kojú ẹ̀ má já o. Ẹni fẹ́ ní musician. Ojoojúmọ́ ń gbọ́ pátí ìjó. Ojú rẹ̀ lájà. Ìjó ojú rẹ̀ lájà. Àsọ̀tí ojú rẹ̀ lájà. Pátí ojú rẹ̀ lájà. Iye pọ́ọ̀nù yẹn gan wẹ́ká gbọ́ arrangement tó wà ní ẹni. Ẹ wò bóyá tó gbé ẹjọ́, àyè instrument wọlé, àyè ọ̀rọ̀ wọlé, àyè everything ó ṣá poroporo. Ẹ gbọ́. Ojú ọ̀fẹ́ kò mú yán. O lè rọ́kọ̀ fẹ́ ẹjọ́ pé ẹjú tíá. Ò bá tètè fẹ́ wá kí ọ́. Kojú rẹ̀ má já o. Ẹni fẹ́ musician. Ojoojúmọ́ ń kọ́ pátí ìjó. Ojú rẹ̀ má já. Ìjó ojú rẹ̀ má já. Sọ̀dí ojú rẹ̀ má já. Ojoojúmọ́ ojú rẹ̀ má já. Ìbànújẹ́ lọ́rọ̀ tí a má já. Ẹgbẹ́ arrangement yẹn gé. Arrangement yẹn wẹ́ká gbọ́. Ojú rẹ̀ má já. Ojú rẹ̀ má já. Ojú rẹ̀ má já. Ẹ má jẹ́ orí ẹ̀yìn lẹ́nu pélé mo rẹ́ fi parí ẹ̀. Ẹgbẹ́ arrangement eléyìí náà. Òun tá a sọ̀rọ̀ lé lónìí ní arrangement tó ń wá kóni ó tó bẹ̀rẹ̀ ẹ gbọ́. Ìlú rèé, orin rèé, ẹ gbọ́ kóńgà. Bí mi jọ̀wọ́ o, jẹ́ ká jọ máa gbádùn. Lẹ́yìn eléyìí à ń lọ jíjó kábíyèsí ni ìlọ́yà oníbodè Àpòmù. Aago méjì ó ti kọjá ìṣẹ́jú méjìlélọ́gbọ̀n báyìí. Ṣé ọkọ rẹ̀ ẹlẹ́gàn máa ń tàn ẹ̀kọ́ máa ṣe gbà o. Ìdùnnú náà ní ọkọ̀ káyẹ̀ fún Ẹgbọ́n bí kìí táyẹ̀ bóyá sọ̀rọ̀ lábẹ́nú. Àtìlù náà tó rọra lọ bẹ́ẹ̀ létòlétò. Onítèmi ò àyà ní kẹ́mi gbọ́ tẹ́mi o. Wájẹ̀mí àbẹ̀bí wájẹ̀mí o. Lọ́gbọ̀lùfẹ́ o. Ẹ̀rí bó ṣe ń lọ arrangement yẹn mo fẹ́ gbọ́. Jáká fọwọ́ pàtàkùn yé ìwà ìyá mi. Ìlọsíwájú ọkọ ó ń bẹ lọ́wọ́ aya o. Ìlọsíwájú aya o ó ń bẹ lọ́wọ́ ọkọ. Pátẹ́mi àbẹ̀bí yé pátẹ́mi òye ọ̀rọ̀ ló fi fẹ́ òjòwò. Pátẹ́mi o. Orí yín lẹ́ẹ̀kan sí o. Pásítọ̀ Ayọ̀dúndé Ayọ̀dìran. Bàbá politician. Bàbá pásítọ̀. Bàbá jọ́nálìsì. Gbogbo àmẹ́tẹ̀ẹ̀ta tán lówó Nàìjíríà lárákùnrin lọ ṣe. No wonder tẹ́ fi yọkùn ẹ bá lo yọkùn yẹ kówó fún. Ó ṣàpòrópòrò.
ẹ máa gbọ́ àyè kọ́ńgà àrímẹ́tì rẹ ẹ gbọ́. Fojú kan kóńgà tán fi ṣe àwọn èyí kò fojú kan BMI yes. àyà tó mọ yá yìí ló ṣìkẹ́ ọkọ rẹ̀ pẹ̀lẹ́gàn bá ń tàn ẹ́ kó má má ṣe gbà. pátẹ́mi ò bèbí pátẹ́mi ò yé ọ̀rọ̀ ló dúpẹ́ mi yé gbọ̀ngàn. pátẹ́mi ò àṣàkẹ́ ò àṣàkẹ́ ò àṣàkẹ́ ò àṣàkẹ́ ò àṣàkẹ́ ò. mo ní ijó kábíyèsí náà lágbọ́n kálẹ̀ ṣàwa ní kábíyèsí òun lọ́ba ńlá tó ṣe wá lóore o ọba tó jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi ọba tó jẹ́ ká lè wá ọba tó jẹ́ káyìn náà lè wà bí kábíyèsí ọba Ìdùmarè tó ṣaráyé lànà olú ọba tó ń jèbi lèmi òun lọ́ba tó lani atópani atógbani atótúniṣe òun lọ́ba tó jọba kárí ayé gbogbo òun lọ́ba tó ti mọ̀nà débi tẹ́nìkan ò mọ̀ rí ọba tó pé fún ọlẹ̀ ẹ̀sìn ó mà lọ́ba tí ń tẹ́ títí iṣẹ́ ìrùbá ni olúborí ọba tó borí ohun gbogbo ọba tá a fẹ̀yìn tí a fi ráyè yọ òun láti wáyé ọjọ́ òun láti wọ oòrùn òun lọ́ba òkè tó bẹ kú òtò mú kúrẹ́rù ògbógbó tí nìgbọ́ ọba tí kì í kẹ̀bí agbógbógbó ọba tí kúṣe lọ́ba kó kírígbò kìrìṣe kókó ọba tí kúṣe lọ́ba ìgbà tó gbó tayọ ọjọ́ tó bẹ̀ pàtàn rúùtù ọlẹ́dẹ́ adéjìnà mo rí yín o. ṣé kò sí ìpínlẹ̀ o ìpínlẹ̀ o ìpínlẹ̀ o ṣé kò sí ìkọ́sọ̀ olúwa bless you nílẹ̀ lẹ́kùn nílò mo níjó tó bá wù mí mo lè jó níjó kábíyèsí ṣé ẹ mọ irú ijó tí David jó nu bíbélì ni ẹ mọ bóyá ó tàkìtì ni bóyá òun ta sọ́bàtì bóyá sọmọ sọ́ọ̀tì ni ẹ mọ ẹjẹ́ mi ó jíjó kábíyèsí o mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yìn rẹ̀ tẹ́ ẹjọ́ ìwà o ẹ̀wò ire ayọ̀ ló máa bá wa lójoojúmọ́ o lọ́kùnrin wa lóbìnrin wa gbogbo tá a bá fẹ́ Ọlọ́run wá pèsè ẹ̀ fún wa ẹ wò ó ẹjẹ́ pàdé tó bá dijọ́ Sunday ọ̀la pàtí là ń lọ àlè ìṣàmọ̀ lọ pàtí lójoojúmọ́ ni pàtí Saturday ibẹ̀ láti máa ṣe àwọn láìfù wa tó yẹ ká ṣe tó bá di pé alẹ́ yẹ̀ ní stúdíò a máa ṣe ti stúdíò náà lọ ṣùgbọ́n nísìnyí àsókàn la sì ń ṣe kòríṣì láti lẹ́yìn tí ó bọ́ ṣiṣẹ́ l'Amẹ́ríkà ẹ̀yìn pé ìjẹ́nu òun la ṣe ń ṣe fúnra wa láforí títí level la wà yìí o tó bá dé stage pé àti dé lò máa rí program wa lójoojúmọ́ dáadáa náà ẹ wá polówó ọjà yín o ẹ wá polówó ọjà yín ká lè rówó máa mẹ̀tẹ́ẹ̀nì ẹ̀ àbí àbẹ́rẹ́ fowó náà láti fáwọn èèyàn ǹjẹ́ títí dọ̀la àbíyà títí jọ Monday ọjọ́ Sunday tá a máa pàdé ara wa lórí ètò early praise níbi tá a gbọ́ máa fìyìn fún bàbá God màmá wípé èmi ní Dayọ̀ Agbọ́lá o èmi náà mo sì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin òró èmi náà ọmọ ẹlẹ́sọ̀ gidigbo àná ìṣọ̀nà èso kan mú rẹmọ olúgbà ọ̀ṣà tìjú ná nígbà tó ń jẹ òbá ti rẹ́dì ó láwọn èso kan tó máa ń fọ́ ọmọdé pé ọmọ gá ti yó kóúnjẹ tó yẹ tán tí ọmọ òní ìdí àdúrà pariwo ebi àìpariwo ebi lè ti rà o ilé ìjọba tó kún mi lọ́mọ àìpariwo ebi bẹ̀ àjẹyó àjẹsẹ́kù la máa ní mo ní pẹ́ wọlé lẹ́ẹ̀kan rúùtù ọlẹ́dẹ́ adéjùmọ̀ mo recognize presence yìí omi ò fojú pa yín rẹ́ mo ní pé táìmù wa ti lọ ni ẹ ṣé ẹ kú àbọ̀ ìjẹ́ ní di ọjọ́ Sunday tá máa pàdé ẹ jẹ́ pé Dr. Joel Ọláyínká ọmọ ayépẹ́lẹ́ MON member order of Niger kọ́ máa dá sí ó yá ẹ bá dá sí. ó máa ró kórókòrókòró ó máa ró agogo ayọ̀ ó máa ró agogo ayọ̀ ó máa ró oró kan gẹ́gẹ́. Oro kan
wà ó máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà ó máa ró. Tí gbogbo Yúróòpù pátá ó máa ró. Àti káàkiri àgbáyé ó máa ró. Oró kan ló kan ló, oró kan lè kan lè. Oró kan ló kan ló, oró kan lè kan lè. Oró kan ló kan ló, oró kan lè kan lè. Àní oró kan ló kan ló, oró kan lè kan lè. Ilé ìwé tó máa ró. àwọn ọ̀nà ọ̀dákẹ́.